àgbọ̀nláyé àríwọ̀ṣe wà ní òkùnkùn ti dé ó ti dòde àgbọ̀nláyé àríwọ̀ṣe wà ní òkùnkùn ti dé. 107.5 FM ló ti ń wáyé gbogbo Lagos tiwantiwa o ẹ̀fìkà ló sì gbogbo lágbo méjì ọ̀gbọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́gbẹ́ ètò ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n gbé kápọ̀ sọ̀rọ̀ tó ìmọ̀ bí oníṣòro àwa ń dànù rẹ̀ lọ́wọ́. wọ́n ti dọ̀dẹ̀ àgbọ̀nláyé àríwọ̀ṣe wà ní òkùnkùn ti dé wọ́n ti dọ̀dẹ̀ àgbọ̀nláyé àríwọ̀ṣe wà ní òkùnkùn ti dé. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dájú àgbọ̀nláyé àfọwọ́sowọ́ òmùtọ́ àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni àgbọ̀nláyé lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Jùmọ̀ rere tí mo wá sí ilé ayé. Mo tún ti dé lónìí gẹ́gẹ́ bí mo ti máa ń dé mo jókòó gbùdẹ̀ mo ti dé sí yín lọ́rùn mo ní pé kẹ́ ẹ wá ya mi létí yín o ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti láǹfààní láti máa jẹ̀gbádùn ètò yìí lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa ètò àgbọ̀nláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ó ti gorí afẹ́fẹ́. Mo wá ní kí n sọ fún wa pé lórí ọ̀rọ̀ àpilẹ̀kọ wa lọ́sàn yìí wọ́n ní díẹ̀ nínú àwọn obìnrin àbí gbogbo àwọn èèyàn wọ́n yàn láti tẹ̀lé ọkùnrin. Ẹ̀yin ọmọ obìnrin wa ni mo fẹ́ bá sọ̀rọ̀ lọ́sàn ìkẹyà mi létí yín. Díẹ̀ nínú wọn yàn láti tẹ̀lé àwọn ọkùnrin, díẹ̀ yàn láti tẹ̀lé àwọn àlá wọn. Tí wọ́n bá pe nǹkan láàláàyàn ìyẹn mi pé káàrí àwọn ọjọ́ iwájú wọn. Tí wọ́n bá wá rò ó àbí tó ń ṣe ọ̀pọ̀ ọ̀nà wo ni tó yẹ fún ọ láti tọ̀, mo fẹ́ kó o máa rántí kinní kan wípé iṣẹ́ rẹ kò ní já ẹ lẹ̀ láéláé kó sọ fún ọ pé òun ò nífẹ̀ẹ́ rẹ àbó òun ò fẹ́ràn rẹ mọ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ kejì náà ni wọ́n yàn láti tẹ̀lé, wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta, tó bá kẹ̀yìn sí ọ kó o ta, tó bá kù wọ nìkan o ò dẹ̀ dákun kó o bá mi tẹ́rù ara ẹ̀ pa. Torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Wọ́n tiẹ̀ tí wọ́n ń sọ́dá àṣàpá máa ní wọ́n jẹ breakfast. Wọ́n máa ní ẹ torí eléyìí tí ó ti parẹ́ eléyìí ti ṣe kinní kan eléyìí tí ó ti wọ depression ọ̀pọ̀lọpọ̀ ti yí lórí. Nítorí kíni bá ṣe rẹ́ni tó fẹ́ lọ bọ́ sódò ẹ máa rẹ́ni tó lọ ra kinní tán fi ń pa ẹ̀fọn tó gbé mu. Ṣùgbọ́n àsìkò ṣì wà fún wọn tó o bá ṣì wà láyé kó o tètè kó o yá mi létí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ohun méjì nílé ayé tán sí o lásìkò tára rẹ̀ sì le báyìí. Ṣé àlá rẹ ni wọ́n fẹ́ mójútó ni àbí ọkùnrin ló fẹ́ mójútó? Torí pé ó dọ̀jú alẹ́ kálábùradà tó mọ̀ wípé ẹ̀rù ló ń gbé. Mò ń bọ̀. àgbọ̀nláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ kájọ máa rọ́ọ̀kì. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ kájọ máa rọ́ọ̀kì. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ kájọ máa rọ́ọ̀kì. àjọ máa lò gbà yí pẹ́ o yúgbà yúgbà. ṣàmàjọ máa lò gbà yí pẹ́ o yúgbà yúgbà. ṣàjọ máa lò gbà yí pẹ́ o yúgbà yúgbà.
yíngbà 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 òun láyé wa ọdún adùn bí oyin ká má máa yọkú lọ́lọ́wọ́ pẹ̀lú ọmọ. Yíngbà 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 òun láyé wa ọdún adùn bí oyin ká má máa yọkú ká lọ́wọ́ pẹ̀lú ọmọ. Bẹ́ẹ̀ ni àjọ máa lò gbà dáadáa ní títí ìdọ̀jọ́ alẹ́. Jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ olórin mi King Wasiu Ayinde Marshal K1 the ultimate Mayegun general. Wọ́n jẹ́ kí ó yé wa wípé àjọ máa lò gbà yí pẹ́ ni. Ṣé wa àti bọ̀bọ́ yẹn lẹ́jọ́ fẹ́ lò gbà pẹ́? Gbogbo ohun tó fi lè mú yín kẹjọ lò gbà pẹ́. Gẹ́gẹ́ tí ìwọ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní Àgàn Láyé pẹ̀lú Jùmọ̀bí lẹ́tọ̀ lórí Radio Lagos. Mo ní pé ṣé aláàárẹ̀ ni wọ́n gbájúmọ́ àbí ẹ̀ǹtẹ̀ ẹ̀jọ̀ fẹ́ ló gbà nǹkan kan tó lè mú ọ lò gbà dálẹ́ pẹ̀lú ẹnikẹ́ni ni wípé tí wọ́n fúnra rẹ̀ tó o bá ti gbájúmọ́ ìgbésí ayé ẹ̀ torí pé wọ́n ní ẹlẹ́rù ló kọ́kọ́ ń pa fẹ́ kó tó rẹ́ni bá gbé o láyé ìsìn tá a wà ní ìsìn yìí ó ti kúrò láyé gbá mi gbẹ́rù mi ò bàbá o yára gbẹ́rù rẹ ọmọ ni má sọ Jésù di kẹ́tẹ́kẹ́tẹ́ ní tó bá tọ́ ní kólúkálùkù kó jẹ́ ká gbájúmọ́ mo ní pé kò bá dùn kò bá sàn kólúkálùkù yín àgàgà yín ọ̀dọ́mọbìnrin ayé ìsìn kẹ́ ẹ gbájúmọ́ gbèsè ayé yín torí pé gbogbo ohun mẹ́rìírí mi ìgbọ́rú eléèrí ló ti ń ṣẹlẹ̀ lóhun tó jẹ́ wípé kò dùn gbọ́ létí dèpò pé kò fẹ́ fojú rí ká bọ̀ nítorí kan wá sọ wípé obìnrin ló ṣe é ẹ jẹ́ ká gbájúmọ́ nǹkan tó bá dáa nínú ilé ayé o ẹ jẹ́ kí n sáré máa fi lo àǹfààní yìí kí n máa kí gbogbo àwọn ẹbí lọ́wọ́kù aníbijù wọn akákàtìríkà òbó níbodè ṣe dáńdá torí pé wọ́n kí wọ́n kí ayẹyẹ ọdún kìíní ti ọba wọn ìyẹn bàbá tiwa His Royal Majesty Ọba Yekin Ọláyẹmí Omiṣore aníbijù wọn wọ̀n olú ti ìlú Ayépé Ọlọ́dẹ Kingdom tí wọ́n gorí àpèrè àwọn baba ńlá wọn ó máa wáyé ní ọjọ́ Saturday November 11 2023 ní ìlú Ayépé Ọlọ́dẹ Ife South ìyẹn ní Ọ̀ṣun State. Bákan náà kí wọ́n máa kí gbogbo àwọn olóyè tí wọ́n fẹ́ fi jẹ oríṣiríṣi àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n fẹ́ wá joyè àwọn tó ti dé láti Amẹ́ríkà láti London àwọn tó wà nílùú wa yìí ni wọ́n fẹ́ wá fi joyè ṣùgbọ́n kí n máa mẹ́rin bá wọn díẹ̀ gbogbo wọn pátápátá lọ bá Yekin Ọláyẹmí Omiṣore wọ́n ti fi wọ́n joyè kí n wá máa kí àwọn olóyè kí n bẹ̀rẹ̀ látòrí Prince Olúfẹ́mi Ọlápọ̀sí Omiṣore àwọn ní Balógun Ayépé Ọlọ́dẹ Prince Engineer Ọlákúnlé Ọlárẹ̀ní Omiṣore Òdólé of Ayépé Ọlọ́dẹ Kingdom Princess Olúfúnkẹ́ Kọ̀tún Èrèlú ọmọọba of Ayépé Ọlọ́dẹ Prince Hakeem Adémọ́lá Ọlásọjí Omiṣore Ọ̀tún Ọmọnídẹ of Ayépé Ọlọ́dẹ Princess Ọmọ́túndé Johnson Èrèlú Yèyélú Èkó of Ayépé Ọlọ́dẹ Kingdom Prince Adébọ̀wálé Adétòrò Omiṣore Bọ̀bàrẹ́ of Ayépé Ọlọ́dẹ Kingdom Prince Àbáyọ̀mí Omiṣore Jagun of Ayépé Ọlọ́dẹ Kingdom. Ẹ̀rọ wa ń gbọ́ Princess Jùmọ̀bí Ọlárẹ̀ní Omiṣore òun ló ń kí gbogbo yín wípé òyà mọ́rí o lágbára Ọlọ́run ọba wa ti ṣọdún kìíní wọ́n á ṣọdún mẹ́wàá wọ́n á ṣọgbọ̀n ọdún wọ́n á ṣọgbọ̀n ọdún wọ́n á ṣogójì ọdún wọ́n á pẹ́ lórí àpèrè àwọn baba ńlá àwọn adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àdòpinni nkí kábíyèsí His Royal Majesty Ọba Ọláyẹmí Omiṣore wípé Ọba Ọláyẹmí Yekin Omiṣore wípé happy anniversary to you sir. La 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 la, ọmọdé la, àgbà la.
everybody love. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Èmo jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop, mango real pop, passion àti white apple. Àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017. Ṣúgà àwọn ò pọ̀ jù, ọ̀nà mẹ́rin ló pín sí. Lílá ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl, 50cl àti 30cl. Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí. Sweet real pop ó ṣe é lá fọmọdé, ó ṣe é lá fàgbàlagbà. Òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò. Ó dára lójú, ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti gbé àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà real pop àti Royal Park water, ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street, Ilasamaja, Lagos. Real pop, lollipop, Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Kéré o ẹ wá fi etí sí ìkéde pàtàkì yìí láti ààfin ọba aláìlúwà ọba Adélékè Akíbù Ismaila Adéǹgbìn ti ìlú Lẹ́pẹ́à Kingdom èsìlú méje àkọ́kọ́ Òkìrìbọ́tọ̀ II orílẹ̀pẹ̀ àti ìlú Lẹ́pẹ́à wọ́n kéde pé gbogbo ẹ̀yin tí a ní ilẹ̀ ní ìlú Lẹ́pẹ́à àti àwọn ìlú wọ̀nyí àyégbàmí ojú òtó ẹ̀rìpà ọ̀ṣọ̀ etí ọ̀ṣọ̀ ní Lẹ́kì SCDA láti bí 30 ọdún kódà ọdún kan sẹ́yìn pé kẹ́ ẹ tètè máa kó àwọn ìwé tó fi ṣẹ̀rí pé ẹ̀yin lẹ́ni ilẹ̀ náà bọ̀ wá sí ààfin ọba onílẹ̀pẹ̀ àti ìlú Lẹ́pẹ́à bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún yìí November 1 tí ẹ̀ ń gbọ́ ìkéde yìí títí di 20 oṣù kejìlá ọdún yìí December 20 2023 nítorí a kò fẹ́ igbó tàbí agejù nínú ìlú Lẹ́pẹ́à mọ́ nítorí àwọn orí ilẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ jàǹdùkú ń lò fún ibùba wọn láti mọ̀ sí àwọn èèyàn ní jàǹbá ẹ jọ̀wọ́ nítorí ààbò ìlú ni o ẹni tí ó bá kọ etí ikún sí ìkéde pàtàkì yìí ohun tí ojú rẹ̀ bá rí kó fi ara mọ́ o fún àlàyé ẹ pè 080 33 05 79 61 tàbí 07054905691 ìkéde ìjáde wá láti ààfin ọba ìlú Lẹ́pẹ́à Kingdom Lẹ́kì SCDA. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ ò padà ẹni táyé gbọ́wọ́ sọ́yà pé ọmọ wa ní. gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin tó ti jù mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin tó ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kó forúkọ mi ò wá sí wò lọ́lábàdé lórúkọ mi ìbá fún káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá sí i.
àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú jùmọ̀ bí mo ní iṣẹ́ yín ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá wa sọ bọ̀ mo fẹ́ yẹ kẹ́ ẹ mọ̀ wípé kò sí ẹni tí kò ní ìdojúkọ nílé ayé o ṣùgbọ́n gbogbo ìṣòro tó bá lè wù tó o ní tó bá ti jẹ́ wípé owó bá lè sọ̀fù ẹ̀ gbó lọ sùn kó o máa gbádùn ò ní ṣòro tó lọ́pọ̀lọpọ̀ ìdojúkọ ló wà tó wò ó lè ṣe tó yẹ pé àwọn tí wọ́n ní kò síye tí wọn ò lè kó lẹ̀ àmọ́ wò ó lè yanjú ẹ̀ tí wọ́n bá ti wá ní problem ti wà ó wọ́n ní kí ló ṣe mo ní ìdí bíi 200 million ṣó fẹ́ gbọ́ ò ní ṣòro àwọn ìdojúkọ kan wà tó jẹ́ wípé àwọn tó ní owó àwọn tí Ọlọ́run fúnra rẹ̀ ní pé mo kẹ́yìn wọ́n ní wọn ò rí yanjú kò ń ṣẹjọ́ wọn bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún wa wípé kinní kan ló sún mi débi kinní kan ló sún mi débi irọ́ ni o ò lè excuse o ò dẹ̀ bí ṣòro nínú kó jẹ́ pọ̀ lẹ́ni ẹ́ àbó làákàsì gbogbo òṣòro tó o bá ti ń dojúkọ pé mo ní dojúkọ o mo ní problem mo ní challenge sí o ẹlòmíràn tó fi ẹ́ sẹ́yìn tiẹ̀ púpọ̀ gan tó bá ti jẹ́ wípé owó lè yanjú ẹ̀ ò ní ṣòro. àwọn champions mi ṣé wọ́n ti wà níkàlẹ̀ ẹ bá ti máa pè mí o ṣùgbọ́n 070461075 07056551075 07056551075 làwọn champions mi máa ti pè mí tí ẹ bá ṣá ti ń gbọ́ lórí ọwọ́ yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé abala tá a wà yìí labala tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn tí wọ́n ń ṣe Rio Pop ni wọ́n gbé abala yìí kalẹ̀ fún àwọn champions wa kan lè máa jẹ wọ́n ti kó oríṣiríṣi ẹ̀bùn fún mi bíbá ṣùgbọ́n mo máa ń sọ fún yín o ẹ máa la Rio Pop kẹ́ ẹ máa la bí pọ́pọ́pọ́pọ́pọ́ tẹ́ ẹ bá ti ń la Rio Pop ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn máa jí pépé mo ní kẹ́ máa rà sínú lunch box wọn tó bá ń lọ bóyá mọ́mí àbí dádì bá fún ẹ lówó ni ìwọ champ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin champions mi o ṣáà ti mọ nǹkan tó máa rà Rio Pop ní ó gbé wọn kó dùn jù wọ́n ti wò ó àwọn tí wọ́n ń ṣe tó wọ́n fi ètò sí nǹkan tá a lè jẹ àti tá a lè mú wọ́n ti jẹ́ kó yé wa wípé ó kájú òṣùwọ̀n wọ́n ti ló ń tẹ̀ ó ní gọ́ọ̀mù nínú tó jẹ́ pé o bá tún jẹ tán bónọ́ọ̀sì nìyẹn àti wípé tó o bá ti ń la Rio Pop àǹfààní wà fún ẹ láti jẹ ẹ̀bùn ṣé ṣí àjòkò ní wọ́n fẹ́ jẹ ní lunch box ní àbí water bottle ní eléyìí tó dáa àní níbí báyìí tá a máa kó fún ẹ gbogbo ẹ̀yin champions mi mo ní ṣé ẹ ti wà níbi tí ẹ wà ṣé ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi àti wọ́n tó wá ti ṣetán tó ní pé ẹ kò sí iṣẹ́ kò sí kinní kan ẹ má máa ṣe báyẹn mo ní ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ ẹ lọ sí iléeṣẹ́ Rio Pop lẹ́jẹ̀ yẹn tẹ́ ẹ bá ti débẹ̀ gbogbo iye tẹ́ ẹ bá ti rí ẹyẹ ṣàkó fún wọn kẹ̀dẹ̀ alágbàtà Rio Pop àwọn náà ni wọ́n ń ṣe omi Royal Park water omi wọn wà lẹ́jẹ̀ wọn àní 30 cl fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìnáwó tẹ́ mọ̀ páwọn èèyàn bá ti mú mi dé láàjọ wọn máa ń wéèsì ẹ̀ ní àní kéékèèké tó bá ti jalè kan náà wọn mú tán wọn ò ní wéèsì ẹ̀ a ní 50 cl bẹ́ẹ̀ la ní 75 cl gbogbo ẹ̀ ló wà tó mọ́ tónítóní tó dáa iléeṣẹ́ tó ń ṣe Rio Pop ìyẹn Royal Foods Nigeria Limited àwọn náà ni wọ́n ń ṣe Rio Pop wà ní oríṣi mẹ́rin ni o a ní apple flavour a ní strawberry a ní mango bẹ́ẹ̀ náà la ní passion gbogbo ẹ̀ pátápátá àwọn flavours yẹn ló dáa mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ wípé ẹlòmíín bá fẹ́ sọ̀rọ̀ sí ẹni tí wọ́n ṣáà máa pàdé mẹ́yìn ọmọ kó tó bá ti pẹ́ bí wọ́n bá ti di inú kúkú tí òfin kan sí ẹnu máa ń gbà ní ẹ máa fi Rio Pop ẹ máa fi jẹ̀jọ́ ẹ ó ti yé yín lórí ọwọ́ yẹn ó yẹ ẹ̀yin champions ní ojú òpó ti wà nílẹ̀ fún yín pé kẹ́ ẹ wá jẹ̀bùn 07056551075 07056551075 kí n máa fi àsìkò yìí Chief Titus Àjímọ́kùn ọlá pé wọ́n kú oríire ti ìgbéyàwó ọmọ wọn tó máa Olúwafúnmiláyọ̀ Rónkẹ́ Hope Àjímọ́kùn ọlá àti Olúwaṣẹ́gun Ògúnnúsì láìpẹ́ yìí ní Ọlánrewájú Ọlátúbọ̀sún ìyẹn
kábíyèsí Ojútáyé ló ní pé kí n máa kí Chief Titus Adekunọlá. Hello champion. Hello champion. Champion yẹn ti já kó o bá ti wọlé papọ̀ sí hello champion. Hello. Ìpè ń jápè ní o. Ìpè ń jápè. Hello. Hello champion. Yes. Hello. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti wọlé sí orí 07056551075 mo máa ń sọ fẹ́yìn dádì àti mọ́mì wípé a máa kì í kò tí ì kàn yín o àwọn ọmọ là ń kí lọ́wọ́lọ́wọ́ torí pé hello champion. Hello ma. Hello champion. Hello ma. Tí n bá ti pè é pé hello champion máa ní hello orí opọ̀ ó dẹ̀ fẹ́ jẹ̀bùn hello champion. Hello orí opọ̀. Kí lorúkọ ẹ? Emmanuel. Ọmọ ọdún mélòó ni ẹ? 14 years. Ó ní ẹ. Ó yá ta ni minister for marine and blue sea. Ta ni minister for marine and blue economy. Blue and marine economy ní Nàìjíríà ta ni. My name is Yasin. Hello ìwọ ọmọ 14 years. Tí n bá wá bí ẹ ó ṣe àti wà bí SS2. Hello. Hello. Ó yá kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn. Hello champion. Hello rí ọ̀pọ̀. Kí lorúkọ ẹ? Mo ní kó kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn mò ń gbóhùn ara mi. Kí lorúkọ ẹ? Mọ́tara ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún mélòó ni ẹ Mọ́tara? Kí ló porúkọ ẹ? Machala. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ondo. Ondo. Ó dáa o. Kíláàsì wo ló wà? SS3. SS3. Mi ò fún ẹ. Àwọn ọmọ tí mo fẹ́ pè láti ọmọ ọdún mẹ́rin sí ọmọ ọdún mọ́kànlá ọmọ SS3. Kí ló ṣẹlẹ̀? Hello pop. Hello champion ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ 14 years. Ṣé wọ́n tó lọ lẹ́ẹ̀kan ni? Kí lorúkọ ẹ? Bẹ́ẹ̀ni ma. Kí lorúkọ ẹ? Emmanuel. Ta ni gọ́vnọ̀ Gombe state? Bẹ́ẹ̀ni. O mọ̀ o lọ lẹ́ẹ̀kan ti lọ jíwèé wo o rò pé ó mọ̀ pé mi kọ́ mo dúró mo wà kánpé fún ẹ ní bíbá yìí lénìí mo wà kánpé fún ẹ mo dúró pẹ̀lú ẹni àjọ wà kánpé mo ti sọ fún wa wípé lórí ètò orí ó pọ̀ gbogbo àwọn ohun tí mo máa ń pè mo ní àwọn tó ní iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn náà kẹ́bù wá fún mi pé kí n máa fún àwọn champions àwọn tí wọ́n gbogbo àwọn tí ó jẹ́ olólùfẹ́ wọn tí àwọn oníbàárà wa torí tá a bá wo àwọn oníbàárà wa àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ni o ìgbẹ́ lọ́mọ SS3 wá gbórí wọlé lẹ́yìn ọmọ SS2 gbórí wọlé ẹ wá fẹ́ kí n máa ní kẹ́ ẹ calculate and capital kò jọ́ mo mọ àwọn tí wọ́n máa ń júrú irú question yẹn sí kí n tètè gbé ipò ẹyọ kan yìí ká wá máa lọ. Hello champion. Tẹ́ ẹ bá ti pè ẹ máa sún mẹ́yìn nídìí ẹ̀rọ tẹ́ ẹ fi ń pè etí ògbéjì kò sí bí mo ṣe máa pè mí tí mo máa gbóhùn ara mi tí ẹ tún máa gbádùn mi ẹ jẹ́ kí n ṣubú làjẹ́ mò ń bọ̀. La 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 la, ọmọdé la, àgbà la,
everybody love. Daddy mo fẹ́ lollipop, strawberry Rio pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbà. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti gbé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimos community alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. bẹ́ẹ̀ ni Agánláyé pẹ̀lú Jùmọ̀bí lè tò ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sétò lónìí ṣùgbọ́n mo ti máa ń sọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ gbogbo ẹ̀yin champions mi ẹ̀yin arúgbó ẹ má máa pè mí ọmọ kéékèèké ní kẹ́ ẹ pè o fáfà ní ẹ̀yin tẹ́ fẹ́ wọlé lẹ́yìn tẹ́ ẹ tètè wọlé tẹ́ ẹ bá lọ ẹ lọ sórí àwọn social media platform wa kẹ́ lọ wo gbogbo do's and don'ts gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe àti tí ò yẹ kẹ́ ẹ ṣe lórí ètò Àgànláyé láti lè jẹ ẹ̀bùn ẹ lọ tẹ̀lé wa ẹ lọ sí orí YouTube wa Jùmọ̀bí Omiṣore ẹ máa rí ètò Àgànláyé ń bẹ ẹ má gbàgbé láti subscribe àti láti follow wa ẹ lọ sórí Instagram page wa official Jùmọ̀bí a wà lórí Facebook Jùmọ̀bí Omiṣore mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín yókù tún di lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ká fìrè pàdé ó dàbọ̀. appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ́ mi.